àsèjẹ yìí ṣiṣẹ́ tààràtààrà tó ṣe wípé àsèjẹ tó bá fẹ́ jẹ alẹ́ ló ti ṣe àsèjẹ yìí kalẹ̀. Alẹ́ tó bá ń wá owó láńlá, owó lẹ́la, owó gidi, alẹ́ ni wàá ti ṣe. Ìdájí ọjọ́ kejì láì tí ìbẹ́ nìkan kan sọ̀rọ̀ lọ́wọ́ ajé àsèjẹ yìí. Kò sí nǹkan kan tí ẹ wàá jù ń bẹ́ẹ̀. Ẹ wo ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ bá ṣe ń kọ́mẹ́ǹtì, bẹ́ẹ̀ bá ṣe ń share, nínú mi ó máa dùn sí. Ẹ bá ṣe ń kọ́mẹ́ǹtì, tẹ́ ń share, tẹ́ ń follow, ẹ máa follow, ẹ máa share. Nọ́mbà mi ò yí padà 090 38 54 25 98. Ẹ lọ bá mi wá odidi àwọn màálù tó jọ tán pa lóòjọ́. Àwọn màálù yẹn bá mi gé sí 16. Tẹ́ bá ti wá gé sí 16, ẹ bá mi wá ewé àbámọ́dá tán pè ní miracle leaf, ewé àbámọ́dá. So tẹ́ bá ti wá rí ewé àbámọ́dá yìí, eyekeye, ẹ lè já 5, ẹ lè já 6, ẹ lè já 7, eyekeye. Ṣé rí tẹ́ bá ti wá mú ewé àbámọ́dá yẹn, bá mi lọ kó kúnná pẹ̀lú ọ̀gà gbígbẹ, alágẹmọ gbígbẹ kan. Ẹ wá bá mi lọ kó kúnná dáadáa. Ẹ ń bọ̀ ná. Ewé àbámọ́dá kẹ wá mú, kẹ lọ ewé àbámọ́dá yẹn lọ́tọ̀, kẹ lọ alágẹmọ yẹn lọ́tọ̀. Ibi tí pápánbarì rẹ̀ wá ní. Ẹ wá lọ bá mi wá ọkọ̀ atare. Atare, nǹkan tó ń pè lọ́kọ̀ atare fún ẹ̀yin oníbèrè, fún ẹ̀yin oní question. Ẹ wá mú odidi atare kan, ẹ bò èpo ara rẹ̀. Ẹ rí wípé ọ̀nà mẹ́ta ló pín sí. Òun ni wọ́n ń pè ní ọkọ̀. Ẹ wá yọ ìlà kan kúrò ńbẹ̀, ìlà yẹn ẹ wá lọ tí ó kúnná. Tẹ́ bá ti lọ kó kúnná, ẹ wá da gbogbo kinní sórí àwọn màálù yìí tí mo ti sọ láti wájú sẹ́yìn yẹn. Kẹ wá dà sí. Bí ẹ bá ti wá dà sí, ẹ wá bá mi sè lépo níyọ̀. Kẹ fi epo sí, kẹ fi iyọ̀ sí. Ẹ wá bá mi tẹ́ bá ti wá sè, ẹ wá sọ sí ibì kan di ìdájí ọjọ́ kejì. Ẹ wá bá mi jẹ àsèjẹ yìí pẹ̀lú àdúrà owó ńláńlá. Àwọ̀ ẹnu tó tún jẹ́ àgbákò rẹ̀, àwọ̀ ẹnu tó bá jẹ iṣẹ́ yẹn tán, tó fẹ́ kó tètè píìkì owó lára rẹ̀, ọlọ́lé bá mi wá ewé ìyálóde tá a mọ̀ sí ewé làpálàpá, ewé làpálàpá funfun. Ó bá mi já ewé ewúro, ó bá mi já ewé rere, ó bá ń já. Àwọ̀ ẹnu yẹn ẹ gbó gbogbo ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ẹ gbó sínú omi ìwẹ̀, ẹ lè wẹ̀ lọ́sàn, ẹ lè wẹ̀ lálẹ́, ẹ lè wẹ̀ láàárọ̀. Ẹ̀yin ẹ fi lọ wẹ̀, ẹ lọ fi sanra. Tẹ́ bá wá ní ọṣẹ ìtúwọ́ tó lágbára dáadáa, ẹ lè fi wẹ̀ iṣẹ́ yẹn. Ọ̀nà ó ṣí, ọ̀nà ó là fún yín. Eré yín ò ní burú bí egun tí ń lé wèrè. Nọ́mbà mi ò yí padà 090 38 54 25 98. Fẹ́yìn tẹ́ bá ní ìrànlọ́wọ́ mi, tí èsì pé fẹ́ béèrè question ní ọwọ́ mi, mi ní dá yín lò. So ó likely pé mo rò pé ó yé yín dáadáa, gbogbo mi ti ṣàlàyé rẹ̀ fún yín. Ẹ̀yin tẹ́ fẹ́ràn àsèjẹ, ẹ kọ́mẹ́ǹtì lọ, kẹ́ ṣàdúrà lọ. Ẹ kọ́mẹ́ǹtì, kẹ́ ṣe àdúrà, ẹ sì máa sanwó ìjẹ́gùn.